tí ọlọ́ọ̀ ṣe bìkan òun ló wà lẹ́yìn káńtà yín ẹsẹ̀. Kí ni alákànjẹ́ ọ̀hún ṣe? Baby, why you do this to me? Kí ni mo ṣe fún ẹ tó fi ṣe bẹ́ẹ̀ sí mi? Kí ni? Oru rẹ ti mú mi o. Wá pé wọ́n ní jẹ́wọ́ fún mi lẹ́rọ̀. O ò gbọ́ tó máa sọ pé ọwọ́ náà fi mú gbìn. Jẹ́ ìfọwọ́ mú ẹ báyìí lọ́wọ́ kan. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí ò kí ń jolè lójú ni. Ọmọ yín ọkùnrin yìí, òun lọ́lọ́run kọ sí. Ó ń kọ bí àkùkọ àbí bí kíni. Àmọ̀lé wúlọ̀ sàn. Ọmú ìyá dùn. Àjọmú. So nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí pé ọmú màá mi dùn. Ẹ tá bá sọ pé ọmú ìyá dùn ọtí tàjọ mu ni. Nígbà tó jẹ́ pé ọmú ìyá yín náà rán sínú trọ́fì. Who is Minister for Agriculture in Nigeria? Ẹ̀rọ kí mo fẹ́ fa agriculture. You don't know anything. You don't have anything upstairs. Àpọ̀jù bọ́tìnì, aṣọ ni máa ń gbó. Àkàjùwé ni máa mọ nọ́mbà ọkọ̀. Ọmọ gbọ́ 3371 YK. Alhaji Kazeem ní bọ̀ kí n tèmi. Báwo kẹ́mi gbádùn tó bá ti ju 10 hours lọ? Ó mọ̀ kan tó lè ṣẹlẹ̀. I'll just slap you. If you dare try that, máa sọ fún kó bá etí ẹ̀ padà lọ́nà 10. Ó máa gbà fàfẹ́fẹ́fẹ́ ní etí ẹ̀ máa di.